Èní ni ọjọ́ bí Asiwaju Alhaji Waheed Ijaduade Dimeji. Bí wọ́n ṣe ń ṣọjọ́ bí wọn ló bá ní ká wá sí àdúgbò wọn. Agboolé wọn gangan rèé. Welcome to Ijaduade's compound lókè Ago-Owu. Ẹni tó ṣu sí mọ́ṣáláṣí àtẹni tó kó gbogbo náà ló lẹ́san. Ẹni tó bà mọ́ṣáláṣí jẹ́ àtẹni tó tún mọ́ṣáláṣí ṣe gbogbo náà ló lẹ́san. Ẹ̀dá tí wọ́n bí tí ò gbàgbé ilé, ẹni tí wọ́n bí nínú tó ní tó ń ṣọjọ́ òbí tó wá rántí àwọn tó kù díẹ̀ káàtó fún ládùúgbò, ẹni tó ṣe gáàsì mọ́ṣáláṣí àtẹni tó kó gbogbo wọn ló lẹ́san. Ṣé ẹ mọ Asiwaju ṣá tí mò ń sọ? Ẹ mọ Dimeji Ijaduade bàbá Asis. Ìkejì Ọláìyá tán jọ ń ṣe sinimá ń gbà yẹn. Ó tiẹ̀ ní sinimá àlá bàbá mi kan tó jáde, Dimeji kan tó jáde lọ́dún kan tí mo ṣe driver wọn gbà yẹn. Láyà mi bẹ́ẹ̀ni. Ibo ọmọ tí lè sọ? Oh my God. Ọmọ tó ṣẹlẹ̀. Hospital lásán ni mo lọ kọ̀ fẹ́ ní dọ́kítọ̀ tí n bá dé máa wá ṣe ìjẹ́ká tètè lọ. Àyè lọ báyìí not very. Ọmọ tó máa ṣe fún mi. Wà bá mi gòkè lọ. Wo bí ẹ̀yin dáìnì yẹn, mo ní set kan tí mo fi síbẹ̀ kó wá bá mi mú ìyẹn wá. Down. Okay, sir. Julius, you want to see? I thought you were going to see now. Julius. Julius, show up on my point. Julius. Yes, Julius. A fẹ́ fún àwọn màmá wa àtàwọn bàbá wa ní oúnjẹ, wọ́n fẹ́ bá a ṣàdúrà fọlọ́jọ́ bí òní. Asiwaju Dimeji Ijaduade. Bọ́n ṣe ń gbóúnjẹ náà lọ́ máa fún wọn lówó. Ẹ bá ń gbàdúrà fọlọ́jọ́ bí òní. Asiwaju Dimeji. Ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé náà wá lẹ́mí wọn sí. Wọ́n á bá àánú pàdé. Ní mo gbomi tọ̀run kan àánú àdìyẹ fún wọn. Ilé yìí wà ní ìbàjẹ́. Àwọn bá bá lọ tó bá bọ̀ wá kórè oko wá lẹ́nu. Àwọn ọmọ wọn náà ò ní sọ́kù o. Ìgbà ọdún kan ni fún ẹ. Gbogbo bí ọmọ ẹ bá lọ wá máa bá àánú Ọlọ́run pàdé. Ìwọ ní àmọ́ bá àánú Ọlọ́run pàdé. Wọ́n jíṣẹ́ fún mi. Wọ́n jíṣẹ́ fún mi. Àṣírí ààbò lágbára Ọlọ́run. Wọ́n tún ní ká fún yín lówó inú envelope. Wọ́n ṣe tiẹ̀ ní àdá. Tiẹ̀ ní àdá. Màmá ẹ má gbàgbé pé mò ń kó yín lọ swimming pool. Agbára Ọlọ́run. A máa tó lọ láìpẹ́. Agbára Ọlọ́run. Máa ké sí gbogbo ẹ̀yin arúgbó pátá. Ẹ̀yin gan máa sún mi bẹ́ẹ̀ ṣe wà yìí. Àlọ́bọ̀ lágbára Ọlọ́run. Ẹ ṣe ìyá mi. Alhaji Waheed Ijaduade Dimeji. Ẹ̀mí bàtà àlàáfíà ara pẹ̀lú balẹ̀ ọkàn. Gbogbo àwọn yóò táwọn láyé ẹ máa fi ronú ìyọnà Ọlọ́run wà lò. Àìnífà ìrònú ẹni fún òṣèlú. Ìgbàkúgbà tẹ bá ti rántí àsìkò yìí ṣe àlàyé máa rántí sí dáadáa. Ẹ̀mí kàtàfíà pẹ̀lú ìyọnà Ọlọ́run bá ẹ bá mi jù sí. A lè ṣe ọkọ̀ ọdún láyé lágbára Ọlọ́run. A jẹun ọmọ gbogbo olú bá dáwọ́lé a máa yọrí sílé fún un. Gbogbo ìdílé rẹ̀ pátá ẹ dáàbò bò wọ́n, aboyún kó má kà lórí wọn, ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ọlọ́run á dán ọmọ rẹ̀ sí wà Ọlọ́run dààmú Ọlọ́run kò. Wọ́n á mọ̀ lórí wọ́n á mọ̀ bọ̀ tẹ̀mí àwọn ṣọjọ́ bì lẹ́yìn tẹ̀mí àjẹ lẹ́yìn lọ ẹ̀yin tẹ́ wá fún wa gbogbo iléeṣẹ́ yín kò ní jóná. Yóò ní ti o ẹ̀mí àgùn ọ náà náà ti ń lo 72 àwọn náà á jù bẹ́ẹ̀ lọ inú adùn ẹ̀rẹ̀ wà inú adùn ẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ nípàdé àgbàpọ̀. Òkè Ago-Owu kọ́ la wà yìí. Òkè Ago-Owu la wà yìí. Asiwaju Dimeji Ọlọ́run ó gbé sókè onírẹ̀ ńlẹ̀ o rafana makana aliya láhọ́ọ̀là ọ̀làkùátà èyí tó ṣe yìí ọmọ tẹ́lẹ̀ á ṣe jù bẹ́ẹ̀ lọ àwa mọ̀ lóore ẹ̀mí ogun ọlọ́láfíà ara mọ́mọ́ blessing. Ìbàdé tún yùn ọlọ́jọ́ ibi ìjókan ẹ̀ o. Àfibàdé tún yùn. Ewéèrè àárín tirẹ̀. May the grace of God be with all of you more and forevermore. Waheed Ijaduade tó dẹ̀ ṣe ọjọ́ bìlẹ́nì wọ́n á pẹ́
lágbára Ọlọ́run. á jẹ́ èèyàn ńlá lágbára Ọlọ́run ohun tí èèyàn ṣe á ṣe fún ìgbà á ṣe fún bàbá ọlá fati. ọlá láìláìláńlá ọlá jẹ́bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọlá sàlátù ọlá àlùkùránì ọlá títóbi ànábì títóbi Ọlọ́run ibi tí bàbá wa dé kò ní í ṣubú ọlá jẹ́bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àníwàtì. bí Ọlọ́run bá kẹ́ ìwọ náà bí Ọlọ́run bá gbé ọwọ́ ẹ sókè tó ń mú dùnnú tí Ọlọ́run fún ẹ báwọn ènìyàn ní àdúgbò tó ti gbé rí oore ńlá ló jẹ́ fún ẹ o. Aṣíwájú Waheed Ijaduade ó ń ṣọjọ́ òbí kì í ṣe pòrò bí káṣẹ máa pariwo ká pelére ká máa mutí nínú ìwọ̀nba tọ́lọ́run fún wọn wọ́n ṣe léyìí fún àwọn arúgbó ládùúgbò. Aṣíwájú Waheed Ijaduade wọn ò ní fòkú ìránṣẹ́ sílé o gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe Ọlọ́run á máa ṣe nírọ̀rùn kí Ọlọ́run wọlá àwọn màmá yìí ẹgbọ́n tí màmá yìí sọ ni pé. jẹun láàárọ̀ yìí ọlá ànábì ilẹ̀ rẹ̀ olúwa o mi ì tí ì jẹun àárọ̀ mi ì jẹun àárọ̀ mo dẹ̀ máa délé máa lọ jẹun máa fowó yẹn tún ra nǹkan tí ń fi ṣebẹ̀ láìláì. Imam ṣé mo ti rí màmá yìí. láìláìláńlá mi ì jẹun lórúkọ Ọlọ́run lẹ alààyè rè mi ì jẹun láàárọ̀. bó lọ́dọ̀ yín màmá. nílé mi ló wà lẹ́yìn bí yìí mi ì jẹun àárọ̀. Ìjàdùadé èmi Táíwò ọmọ Adébàlẹ̀ ọmọ olówó àdú ọmọ olówó òdùrú ní abúlé Òwu ṣọdún wọ́n jíṣẹ́ òun ní chairman wa ní community lówù ṣọdún ibi tó wà yẹn ọ̀nà rí ní fún ẹ wà lọ rí wà bọ̀ rí kọ̀kí ìkọ́ bálá kọ̀kí ìkọ́ ejò ìjà lọ́kì ìjà oníjà lọ wà sóríire o ó ṣe rántí àwọn ọmọ agboolé láàrá adáfún ẹ. ibi tó wà yẹn á sùn àìsówó á sùn àìsọmọ o ọmọ òtò nkòrò ló ń fa o èyí tó fà wá bí ó fà wàhálà wa o ó fa ihun rí ló fà wá bá wa ohun tó bá ń jẹ lọ́hùn á ka ẹ nínú ebi ò ní pa ẹ́ ó febi pa wá lágboolé ebi ò ní pa ẹ́ o. wàá ṣàìmọye ọdún láyé o ọwọ́ rẹ̀ ò ní kan sàlẹ̀ àpọ̀ Ọlọ́run á dán ọmọ rẹ̀ sí o ìlera arójú ọ̀nà rárá yìí Ọlọ́run bá fẹ́ àánú rántí ẹ o oore rẹ̀ a máa lékún adẹ́sọ̀pọ̀ ọdún láyé o a máa lé owó a máa lé ọmọ o. wàá ṣọ̀pọ̀ ọdún láyé ìlú àlà kò ní dá mi kò ní dá ìgbà òṣèlú ìjà ti gbà. kò ní fọdún nídágbére fáyé o á jèrè ọmọ ẹ̀wọ̀n ìgbà ọdún kan ní fún un. àná àlùbáríkà àṣejèrè àṣeyọrí náà níṣẹ́ tó máa ṣe lágbára Ọlọ́run. ẹ̀mí wọn á gùn lágbára Ọlọ́run Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run á túbọ̀ máa gbé wọn lọ́wọ́ sókè dáadáa ọ̀nà pàdé àgbákò. ní gbàrà tí àwọn òbí bá bí ni ohun tó ní kálukú máa yà kò sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n nígbà tá a bá ń dàgbà bọ̀ oríṣiríṣi nǹkan la máa ń kojú àwọn ẹ̀dá kan sì wà bí Ọlọ́run ṣe dá wọn ni pé káàánú kó wà lójú wọn. Aṣíwájú Waheed Ijaduade ọ̀kan pàtàkì lára àwọn onítíátà tí Ọlọ́run bá gbà fún tipẹ́tipẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló ti dìde láti ara Aṣíwájú Dimeji fíìmù mélòó lẹ fẹ́ sọ tí Dimeji ti dìrẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó dìde lábẹ́òkúta lónìí kò ṣẹ̀yìn Dimeji nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ Ọláìyá bẹ̀rẹ̀ tiẹ̀ Dimeji bẹ̀rẹ̀ tiẹ̀ ìgbà tó yá wọ́n kóra pọ̀ wọ́n jọ ń ṣe wọ́n fi ń jẹ́ Waheed àtọ́láìyá tán jọ ń ṣe sinimá ń gbà yẹn tẹ́ bá rántí sinimá Èbúté tọ́láìyá ṣe lọ́dún yẹn kò sí sinimá tí Ọláìyá lè ṣe tẹ́ ẹ̀ ní rí Dimeji ń bẹ̀ ṣùgbọ́n nígbà tó yá ó di pé oníkálukú dó lọ́tọ̀ọ̀tọ̀ bí wọ́n ṣe dúró lọ́tọ̀ọ̀tọ̀ sí ọ̀rẹ́ sì ni wọ́n títí dòní àdúgbò tó gbé dàgbà rèé ení sì lọ́jọ́ bí Aṣíwájú Waheed Ijaduade Dimeji dìrẹ́tọ̀ gidi tó lórí pípé áktọ̀ tó ní àgbékalẹ̀ tó yàtọ̀ tí Ọlọ́run bá fi ṣẹ́ ìrọ̀ lọ́rùn ṣe rántí ọmọ ẹ̀ kan tó ń jẹ́ Àṣìṣì ṣá nínú ọ̀pọ̀ eré tó jáde lọ́dún yẹn Àṣìṣì yẹn ti di big boy nsìn. Waheed kò wá dáa fún ẹ o ọjọ́bí lẹ́nu ìṣọjọ́bí lẹ́nu wàá ṣe àyèmáyé o Ọlọ́run á dọ̀rùn mẹ́ẹ̀sì o ìpàdé àgbà fún o. àlọ́ àbọ̀ yóò mọ̀ dáa gbogbo ìṣẹ́lẹ̀ ṣe fún wọn lóore tó múnú ẹ̀ tó fi ṣọmọ aráyé lóore ìtọ́jú bẹ́ẹ̀ lọ́lọ́run dá padà fún wọn ọláìláìláì Ọlọ́run bá. ò ní ṣàárẹ̀ òdì méjì ò ní kúkú òjijì o ò ní rí wàhálà o. tí a dá o ọmọ ẹ̀ náà sún ọ ò ní rí wàhálà ò ní rí dá o. àgbà Ọlọ́run ihun tóun náà dẹ̀ ń béèrè wájú Ọlọ́run á ní ihun tó ń béèrè Ọlọ́run yóò tún lọ́wọ́. àìmọye ọdún àṣepẹ́ láyé o àṣepẹ́ láyé ò ní fi lè ṣàṣemọ. Aṣíwájú Waheed Ijaduade ẹ̀mí kúléwé o ẹ̀ẹ́dàgbà ẹ̀ẹ́dògbò o ẹ̀ẹ́dàgbà ẹ̀jí bàbá àti ìyá lọ. ẹni rí wàhálà ẹni rí dààmú o aṣọdúnṣọdún àṣoṣùmọṣù o owó yẹn á máa ròkè o igbó ọdún kan ni. ẹ̀mí ẹ̀ á gùn wá pẹ́ fún wa o ilẹ̀ ọmọ olówó òdùrú ńlẹ̀ o òkú ìnáwó náà wá ṣe àṣepọ̀ ọdún. kò ní rí wàhálà á ṣèpọ̀ ọdún láyé
ayé ò ní dẹ́mú ọ̀bàrà ayé ò ní bà. Ìjàduade àdúrà rẹ̀ á gbà ọmọ olówó òdùrù ọmọ ajílálẹ̀ ẹ̀ṣọ́ ọmọ ajífijọ́ gbogbo dára ọmọ òtòǹpò olówó ayéye èmi ò kọ́lá ìwọ ọ̀kọ́lá kò sẹ́ni máa gbowó là lóòwú òwú ọlábíńjọ á dáa fún ẹ̀hún ayẹ̀ ẹ́ kò ní yẹ̀ ẹ́ lẹ̀ fún ẹ. ojú ò ní tiẹ̀ o wàhálà ìdààmú ò ní débẹ̀ o lílíṣẹ́ ò ní hàn ẹ́ o ojú ò ní tiẹ̀ o ò ní ṣẹ̀sín ò ní ṣẹlẹ́yà o. Ìjàduade ọlọ́run á ràn lọ́wọ́ ojú ò ní tì ó kò ní ṣẹlẹ́yà o. lágbára ọlọ́run ẹ ní ṣẹlẹ́yà o àwọn ọmọ iná àrà láàánú o ẹ ń ṣọjọ́ bí ẹ ṣàìmọye ọdún o ẹ ní fẹ́ ní fi àìsàn ló gbá. kò ní rí wàhálà kò ní pàdé àgbà kò ní ṣoore ṣe o. a lè ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé báyìí àṣe ṣàmọ́dún. kò ní gbóòkù ọmọ sí o yìí tó ṣe léyà àmọ̀ sí rere o àní wà tí o lágbára ọlọ́run. a ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú owó àlá àlàáfíà ara àwọn ọmọ yẹn dàgbà. ọlọ́run á lọ́rẹ̀ mi wọn ọlọ́run á dá wọn sí a máa lọ́rẹ́ a máa bọ̀ rẹ̀ ọlọ́run á dá wọn sí. wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún o ọlọ́run ní fẹ́lẹ́ ìṣàṣemọ́ fún ẹ o ọlọ́run á dúró tì Aṣíwájú Waheed wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ̀mí ogun o àṣe iṣẹ́ mi o kò ní sí nǹkan tó máa ṣe yín kò ní sí nǹkan tó máa ṣe àwọn ọmọ yín o. ọlọ́run àdọ́mọ rẹ tí o wọn ní yókù rẹ lábẹ́ mọ́tò. a máa lọ rí a máa bọ̀ rí ajá fún ẹ̀mí àṣọ ọ̀pọ̀ ẹ̀. á yàn pọ̀ ọdún láyé. ọ̀rọ̀ ẹ ti dayọ̀ o. jẹ́ wàá rí mu wàá rí iná wàá rí lò wàá dàjẹ́ yóò wàá dàjẹ́ ṣẹ́kù ọlọ́run adọ́mọ ẹ̀ṣẹ́ àdáwọ̀ náà sí ọlọ́run oníṣẹ́mi ẹlẹ́gbọdọ̀ kò ní ṣẹ̀mí àwọn ọmọ náà lẹ́gbọdọ̀. kò ní ṣàwọn ọmọ ẹ o. Asiwaju Waheed Ijaduade ẹ̀mí àgùn o ẹ̀mí àgùn o kò ní fẹ́ lé ìṣòpin o. Asiwaju Waheed Ijaduade ẹ̀mí àgùn. You will live long, more prosperity, no evil eye shall see you. You will be going and coming back successfully, so shall it be in Jesus' name. ọlọ́run àjẹjọ́ ọmọ ẹ̀ fi o olùwà àyà o olùwà àyẹ̀lá o olùwà àyẹ̀lá o. ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ ọmọ pọ̀ láti fi o. alhamdulilayi rabbil alamin adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba lórí ìgbésí ayé brọ́dà wa Waheed Ijaduade ọlọ́run adúpẹ́ ẹ̀mí gígùn àláfíà ara ọlọ́run bá wa ṣe fún yín àsìkò tẹ́lẹ̀ lọ́dún yìí ẹ̀ ní mọ̀ sí nira ọlọ́run wọlá pé bẹ́ẹ̀ tí ń ṣọdún ọdún yìí lọ́dọọdún gbà tẹ́ wà Nàìjíríà àjọ ń ṣe ní gbogbo ọdún tí máa ń wá ṣàdúrà ọlọ́run àdúrà náà dẹ́ ń gbà ibi tó gbà dé yìí kò ní takú síbẹ̀ o ẹ̀mí yá wa gùn àsìkò tẹ́lẹ̀ lọ́dún yìí ẹ̀ ní gbà rẹ̀ o ẹ̀ ní dùbúlẹ̀ àìsàn ọlọ́run wọlá bẹ́ẹ̀ ti bọ́ gbogbo ayé lénìí nínú ìlú tí wọ́n ti bí yín ààfin bàbá wo olówó tí lówó náà látó ti wá wáyé ọlọ́run jẹ́ mi yín ogún o ọlọ́run jẹ́ mi yín ogún máṣọdún yìí láṣẹ mọ́ wọ́lá bẹ́ẹ̀ tún dùn àwọn ìyá wa nú tẹ́ dùn àwọn bàbá wa nú ẹ̀ ní mọ́ bànújẹ́ ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ kò ní jẹ́ ti yín alibarika anabi lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ aki bisimilahi rahman rahim allahumma anta amartana bi du'aik wa wa'adtana bi ijabatik وقتنا بدعائك ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم lẹ́wọ̀n máa wá títí láyé Ìjàduade lẹ́wọ̀n máa wá títí láyé nínú ọlá ńlá pẹ̀lú dẹ̀ra lẹ́wọ̀n máa wá títí láyé. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.